ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní. Torí t'Ọlọ́run ẹjọ́ ìdáríjì àwọn tó ń kúnlẹ̀ yìí ẹ̀yin náà ti kúnlẹ̀ tó ti ń bẹ̀ látẹ̀ẹ̀kan. Ẹlẹ́bẹ̀ ṣó o lálàáfíà mo kàn béèrè ní sálàáfíà wà fún ẹ ṣá kí ló ń kúnlẹ̀ tó ń bẹ̀ mí fún kí lẹ̀ṣẹ̀. Ẹ wo bọ̀dá Sàámú ohunkóhun tí sísá ilé ti ṣe ẹ bá mi dáríjì wọn ẹ jọ̀ọ́ ẹ ti ẹ wọ́n lápẹ́ mi náà tẹ̀lé wọn mo wá bẹ̀ yín ẹ jọ̀ọ́. Mẹ́wọ̀ lórí kùnkùn ìwọ lórí kùnkùn tí ó bá jẹ́ pé mo ṣe gbààwẹ̀ kan nínú rédíò mo ti pé mo ní ká gbààwẹ̀ ibẹ̀ ni wọ́n ní gbààwẹ̀ lọ́jọ́ kan sẹ́nu gbààwẹ̀ ń ta lánàá kí ni táìmù mo jẹun. Láago 9. Aago 9 mo rán aago mélòó mo jẹ. Aago 9 náà lẹ jẹ. Aago 9 kọ́ mo jẹ wèrè ìwọ ló ní kún mi ní oúnjẹ tí mo jẹ ní 11:55 ọmọ ìyá àwẹ̀ tán ní ká gbẹ̀ṣẹ̀ ọmọ slave àwẹ̀ tí mo gbà kí ni kókó tẹ́ fi kúnlẹ̀ tẹ́ bẹ́ mi. Bọ̀dá Sàámú ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín gbogbo ìgbà tí bá ti sùn báyìí ni máa lálà ni máa rí ṣe lè máa nà mí lè máa fà mí lẹ́gbàá báyìí lè máa nà mí ẹjọ́ ẹ ṣàánú mi ẹ dáríjì mi. Mò ń kó ẹlẹ́gbàá. Bẹ́ẹ̀ni. Lójú àlá. Lójú àlá. Mo mọ bẹ ṣe máa ń ṣètò àwọn èèyàn ọ̀ kó má lọ jẹ́ pé ìyáza lélẹ̀ fún mi tẹ máa fi díò pẹ̀lú mi gidi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Èmi inú ẹ lójú àlá. Ṣé ẹ ní làákàyè ṣá? Ẹ ò ní ṣe àbí? Ẹ kàn bí pé every time ọjọ́ ayé yìí kẹ́ máa create drama. Kí ni ìtumọ̀ ilé ìtẹ̀ ṣe ṣáà ní pé drama ni? Bọ̀dá Sàámú àwọn eléyìí ò lè wá ṣe drama èyí ó dàgbà tó lé ó kúnlẹ̀ síwájú yín látẹ̀kọ́ ó ń bẹ̀ yẹn sọ pé wọ́n ṣe drama wọn ò lè ṣe drama Bọ̀dá Sàámú mọ́ mọ̀ yín dáadáa yín náà dẹ̀ mọ̀ra yà wọn náà dẹ̀ mọ̀ yín ẹni tẹ́ tó sọ pé ẹ̀ lálà ẹ̀hún lálà orí yín lójú oorun ẹ̀kọ́ òun lẹ́gba ẹ̀hún mọ̀ kọ́tẹ́ lè ṣe fún olójú ayé ló ṣe wá bẹ̀ yín náà. ẹjọ́ ìyá ń kọ́. ayé lẹ́ni wọ́n ti kú. Ìgbà tí ìyá wà láàyè ṣé wọ́n dájọ́ fún mi ṣé mi àti wọ́n jọ ń gbowó àjọ ń dájọ́ fún mi mò ń gbó lọ́wọ́. Mi lè sọ yẹn ni mi wá mọ̀. Ìgbà tí ìyá wà láàyè tí ìyá bá jẹ mi lówó àjọ tí mi ò wọ́n wá sanwó yẹn kí wọ́n tó kú tí ìyá ò sanwó yẹn kan tó kú ṣé o fẹ́ gbọ́ máa na ìwọ àtàwọn ọmọ ẹ̀jà létí lójú oorun. ẹjọ́ Bọ̀dá Sàámú ẹjọ́. ọmọ tí mo rò bẹ́ẹ̀ kò san 150 ká fi lójú ẹ̀ ó pọ́sí kò jẹ́ pé ìyá ẹ̀ spirit mi lè máa fi bá ẹja lójú oorun issue nìyẹn. sọ tó bá máa sọ mo ṣe mí tì lọ́wọ́. ẹ wo èmi máa ní kí wọ́n congratulate yín lórí ti sọ bẹ́ẹ̀ ni o mo gba ọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ kọjá Bọ̀dá Sàámú tẹ bá rí sọ bẹ́ẹ̀ wọ́n ti kan parun wọn yẹn báyìí wọ́n ti dé òkè in fact wọ́n ti kan dé lintel level ibẹ̀ yẹn fine bàjẹ́ wọ́n ti ṣe dẹ́kìn o ó tún wá dà gbé sáìdì ibì kan bí wọ́n fẹ́ commissioner sí ó tún wá ṣe bẹ́ẹ̀ náà tún wá fine tó wá fi máa kọ́ tán Bọ̀dá Sàámú church sọ bẹ́ẹ̀ máa fine gan o. sọ́dọ̀ ẹ̀kọ́ parun. wọ́n kọ́ parun. sórí ilẹ̀ tí o sanwó ẹ̀tọ́. sórí ilẹ̀ tí o ti sanwó ẹ̀ rárá. Sista yìí abọ́sẹ̀ ti bà tí ń jẹ́. wọ́n ti rí ni mo sọ. text message fóònù ẹ̀ ọmọ ẹgbẹ́ creator ẹ̀yin mẹ́rin níbi tẹ́ ẹ bá wà sí ẹ̀gbọ́n mi mo fẹ́ gé orí èèyàn kan bọ́lẹ̀ mo fẹ́ kí ẹ̀jẹ̀ ṣàn mo fẹ́ kí ẹ̀jẹ̀ ṣàn kọ́ṣẹ́ oṣù. wọ́n kò ní yí burú sa ẹ̀ ṣe eré sa. owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Saamu Alajo. Sọ bẹ́ẹ̀ ẹ̀yin ni mo wá rí o pẹ̀lú àwọn èèyàn jàkànjàkàn yìí wọ́n náà nílò àdúrà torí ẹ̀ ni mo ṣe mú wọn wá sórí òkè. Bẹ́ẹ̀ ni dáàdi ṣe dáàdi iyekíye ni mi ò mind
any amount at all. Tí nǹkan tá bá bá wa tó bá lè jẹ́ ṣíṣe ẹ má bínú. Ṣé gbogbo àwọn parun yìí mo máa dáwó? Then I will erect a beautiful place of worship. Then I like it gan. Ẹ má bínú sir. Yes, Daddy. We'll do it. We've done it for a lot of people. So, you know, ní ṣòro ṣe fún wa, sir. No just, sir. Ẹ ṣé gan. Yes, sir. Ayé yín aládé. Àmín, sir. Ayé yín alóyin. Àmín, sir. Òní yá yín dànù. Ẹ tó jẹjẹ. Ní súnṣe. Òní yá yín. Sọ́bẹ̀, orí ẹ̀ gbalẹ̀ ni. Orí ẹ̀ yín ni. Ilẹ̀ tó bẹ̀ sì ní kọ́pàlù sí láì sọ fún mi ìgbà wo ló kọ́pàlù dé lẹ́yìn tí ó ti sanwó lẹ̀ ni tí ó ti sanwó ẹ̀ ni ó sanwó ẹ̀ báwo ni Sọ́bẹ̀ níwọ̀ text message. Bàbá kí ló ṣẹlẹ̀ ló ti dà fún wẹ́wẹ́ mi kìí sọ. ẹ̀mẹ́lẹ̀ sọ́bẹ̀ làwọn dúró dé náà. Oya á di sọ gbogbo ẹ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀rọ gbọ́ gbẹ̀gẹ̀ ọmọ ẹgbẹ́. Bọ̀dá Sàámú mo forí Rábíàtù bẹ̀yìn. Rábíàtù. Hey! Come back! Reassemble! Reassemble! Rábíàtù tó máa fi ń dẹ̀mí ẹ. Rábíàtù tẹ̀ fi ń dẹ̀mí ẹ. Ó máa expire in June ọdún yìí. Orúkọ rẹ̀ máa expire in June ọdún yìí. Láti June ọdún yìí lọ́kọ̀ òwúrọ̀ mọ́. Gbogbo náà fẹ́ ṣe di June. Ẹ ṣe Rábíàtù ti June. Mi ní díkòdì nǹkan mi fún yín. Ṣé o ti ra bí ni? Tó fi ń kọ́lé síbi tó ń kọ́ parun síbi. Ṣé o ti ra bí ni tó fi ṣe ògbélé tó ṣe yìí? Ẹ̀wọ́n la rí fí burúkú. Sọ́bẹ̀, àbọ̀ àbá lọ̀rọ̀ ẹ o. Àbọ̀ àbá lọ̀rọ̀ ẹ o. Àbọ̀ àbá ò ní ọ̀rọ̀ ẹ. I'm coming back. Ẹja lọ. Ẹja lọ. Ẹja lọ. Ẹja lọ. Kí lè jọ fà? Kí ló ṣẹlẹ̀? Èmi àti Bọ̀dá Sàámú kí la fẹ́ jọ dàpọ̀? Ẹ ṣe gbọ́ nǹkan tó ń sọ, wọ́n ní bóyá lórí ọparun tá a kọ́ síbi báyìí. Ọlọ́run dẹ̀ ti ń ṣe ìyanu, àwọn fẹ́ mú wá bí báyìí. Wọ́n náà wọ́n máa dáwọ́ àwọn atúnkọ́. Tí Bọ̀dá Sàámú bá wo olúlẹ̀ wo làwọn fẹ́ kọ́. Oyè ṣe rè ní oyè ṣe, ó yá àwọn tó lóye. Gbogbo orin wa pẹ̀lú ìlú, ó yá àwọn tó lọ́gbọ́n. Gbogbo orin wa pẹ̀lú ìlú, ó yá àwọn tó lọ́gbọ́n. Bọ́mọdé ṣe ń lù làgbà ń lù dẹ̀ lọ sẹ́lẹ̀lẹ̀. Gbogbo orin wa pẹ̀lú ìlú, ó yá àwọn tó lọ́gbọ́n. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá gbà. Ọlọ́run tó tóbi. Ẹ ṣé gan. Ẹ má jẹ́ kó lọ jìnnà tó yẹn. Ó ti wà òkè bẹ́ẹ̀ yẹn náà ẹ ṣé. Pastor Sobe, ẹ má ní kó stop. Mo fẹ́ kó fi talent ọ̀hún fún yín gangan ni. Ó mọ̀rin kọ̀wé fún wọn. Dì í lẹ́nu, bàbá fọ́ lórí. Dì í lẹ́nu. Bàbá káàlẹ́ yín, ó yá kìnnìún ayé tí alẹ́ mọ́ mi bá mi mú so. Dì í lẹ́nu. Sọ́bẹ̀. Bàbá fọ́ lórí. Bọ̀dá Sàámú. Èmi ni dì í lẹ́nu. Èmi ni kí bàbá fọ́ lórí. Bí ti báwo? Èmi ni kí ni wọ́n ayé tó halẹ̀ mọ́ wọ́. Kọ́lọ́ mẹ́mi sọ àbò máa mú ẹ so. Mẹ́mi àbí no problem. Èmi ní kí ni wọ́n ayé. Èmi mọ̀ kálẹ̀ mọ́ ẹ. Kájọ wo ẹni tó máa mọ́ wà lórí ìsọ́nù èmi àti ẹ. Pẹ̀lú ilé tó ṣe yìí, ẹ wà ní. Ó wà wájú ẹ̀ 2 portion ni o. Ẹ sà, ó ní ẹ. Pastor, ẹ respect ara yín o. A fẹ́ rí ní station wa. Bọ̀dá Sàámú, kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe? Ó gbọ́dọ̀ jẹ́ pé eré lẹ̀ ṣe. Ta ló ń bẹ̀ ṣeré? Eléyìí jọ bíi prank. Lójú ẹ̀ ń sìn, ó jọ bíi prank. Pé mo á káwọn ọlọ́pàá wá, tó bá ti wá mú ẹ lọ, màá máa ṣe para ara. Happy birthday to you. Ó jẹ́ December 31st. Mo rò pé kò ṣọ̀tá ẹ̀. Mi ò bẹ́ẹ̀ ṣe prank o, wọ́n wá mú ẹ gangan ni o. O máa káwọ́ báyìí. O máa káwọ́ báyìí. Màá dẹ̀ jẹ́rìí gbé ẹ ni. Ní wọ̀ conspiracy ó ní ẹ. Jésù. Kò yẹ abọ́rìn gangan lórúkọ ẹ. Àwọn tó wà bí they are criminals and we need them and we need to see them. That is it. Pastor ṣe fẹ́ ká máa ti gbogbo. Ẹ jíjẹ́ náà. Kò bí ẹgbẹ́ tó kẹ́sọ̀ gbogbo ẹni pé kò ti dé. Ní gbogbo bá wo Bọ̀dá Sàámú, ṣé ní kọ́ lè ṣe ni? Níta ni. Ẹ wọ́n lọ, mú fóònù ẹ, evidence ni, beat your phone.
wọ́n sẹ́ndì aláàtì síbẹ̀. Àwọn wo? Aláàtì wọ́n ní fóònù ẹ̀ mú fóònù ẹ̀. Mo fóònù ẹ̀ evidence ni. Go Saamu go. Ìwọ náà àrèjì ló ń kọ́ dí lójú. Fún àlẹ́nu fún mi, èmi ní kí ni wọ́n ayé bá bá láàárọ̀ ẹ̀rí wò. Mo má kí ojú ẹ̀ o. Wà á mú. Ẹ ti. Bọ́dá Saamu wá fi ọlọ́pàá gbé pásítọ̀ ni. Wọ́n láti wà ó. Ó ti di pásítọ̀ nù jọ. Wọ́n láà jẹ́ ká tètè máa lọ. Ọ̀gá, Bọ́dá Saamu yìí, sùúrù ńlá gidi gan lọ́rọ̀ wọn gbà ọ́. Torí wọ́n kàn wùwà mí ìgbà mi. Ìmọ̀ abíyàn. In fact, ó máa dàbẹ̀ ní pé kí wọ́n dédé kásám kó kà lé wọn lórí. Ṣùgbọ́n èèyàn máa ṣe sùúrù fún wọn náà ni. Abẹ́wò orí ìtàn tó ṣe yìí, wọ́n wá sórí òkè. Wọ́n dé wá arrest mi. Wọ́n pa àwọn èèyàn yín wá pé kó wá mọ́ mi. Mo rí kí ni mo ṣe ta ni mo ṣe. Mi ò ṣe yín. Mo ń pè yín, mo ń gbàdúrà fún yín. Ẹ̀yin ń fún ayé, ẹ máa wá sórí òkè, máa wá gbàdúrà. Ẹ̀dẹ̀ tó wá dé kó wá arrest mi lórí òkè yẹn. Kí ni mo ṣe? Pásítọ̀ ẹ má bínú. Ipa ribiribi ní Bọ́dá Saamu kó ní community yẹn. Èmi náà, ṣùgbọ́n ìtẹ̀sọ yẹn, èmi náà mọ̀. Ó mọ̀, kí ló mọ̀? Ẹnu ẹ lé bebebebe àbí? Ẹnu ẹ lé bebebe. Máa wọ́ kíkọ fún ẹ sọ bẹ́ẹ̀. Mo sọ bẹ́ẹ̀ ni. Ìwọ. Olóòmà ka Saamu lèmi lórí. Jọ̀tọ̀ bá ṣíwèé Saamu, ìwé kí ló rò pé mi máa ṣí? Tí bá ṣí abakúkù fún ẹ, tí bá ṣíwèé abakúkù fún ẹ tí ẹ bá ẹ. Pásítọ̀, nǹkan tí Bọ́dá Saamu sọ fún wa, wọ́n ní àwọn kan wá ń kí yín ní orí òkè yín. Ìkan nínú wọn kẹ̀ suspect ni. Suspect bíi ti báwo mi ò mẹ́ni tẹ́ ń sọ. Tí mo wá bẹ́ẹ̀ wípé ọkàn parun ìgbẹ́ta ló fún ẹ láṣẹ láti kan parun síbẹ̀. Àwọn tọkọ tìyàwó kọ́nsà sẹ́yìn ìntánà. Kọ́nsà sẹ́yìn ìntánà. Ó mọ̀ wọ́n yẹn báwọn ẹni lórí òkè tó bá mọ̀ wọ́n. Ọ̀gá, irú pọ̀ tó ń wá sórí òkè wá gbàdúrà. Kódà àwọn èèyàn ń wá látòkè òkun wá gbàdúrà lórí òkè yẹn. Kò sẹ́ni tí òkè ń wá sórí òkè wá gbàdúrà. Ó lè máa wá sórí òkè kìkì náà náà wá sórí òkè. Ẹ wo, lára àwọn tó ń wá sórí òkè wípé àwọn ń wá gbàdúrà, ìkan gan lára wọ́n yẹn promise wípé àwọn máa wú ọparun tí mo ṣe ṣe wípé àwọn máa kọ́ church gangan síbẹ̀. Ṣé ti gbọ́? Ṣé ẹ ti ní nǹkan tí mo sọ? Owó ẹ̀jẹ̀ náà fẹ́ fi kọ́ church fún. Owó orí ṣúà ní ìwọ ìsọbẹ̀ ìwọ yìí wà ríran wò àbí ọkọ̀ tí mo mọ̀ kọ yìí ṣé gbẹ́kẹ̀ tí ń tóbi parí ẹ̀dẹ̀ tí ń dìde wọ́n ti ń fi owó orí ṣúà fẹ́ fi kọ́ church fún ẹ fóònù ẹ ti vibrate. Pásítọ̀ ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀. Yes ma. Àwa ò ní dìtẹ̀ ènìyàn. Àjẹ́ ní ṣe nǹkan kan fún yín. Bọ́n kankan lẹ máa ṣe fún wa. Ẹ padà sí orí òkè yín. Àwọn program tẹ́ ń ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ máa ṣe. Torí àwọn tó wá ń kí yín yẹn, wọ́n máa tún fẹ́ wá. Bọ́dá Saamu àtàwọn èèyàn wa, wọ́n máa mú tọ́jú máa ṣiṣẹ́ tá fi lè mú àwọn suspect yẹn. Ó wà important. We have to carry out what he told us. Púrò mọ̀ dáadáa ni. Torí ó mẹ́ta sọ ìdáadáa ni, wọ́n mọ́ra gan ni o. Ẹni tẹ́ ń sọ yìí, mọ́ra. Múlẹ̀! Sábẹ́! Ó dà. Pastor YK. Pastor, ṣe bí ohun tí mo ṣàbá yín sọ ó yé yín. Iye mi ma. Ẹ ṣọ́. Yes ma. Okay. Ṣé gbọ́n ma. Saamu, ó ìlì lọ o. Ẹ̀lì lọ. Sọ bẹ́ẹ̀. Ṣáàdúrà náà ló gba ìyá ọ̀bọ̀pọ̀lọ́ ló lò. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ mú kéèsì wa? Èmi ni. Farabalẹ̀ náà. Mo ti gbọ́. Má worry. Saamu Alajo. Saamu. Ẹ wo oṣù lẹ́ ń ṣe o Bọ́dá Saamu. Oṣù gidi lẹ́ ń ṣe tẹ́bà réyàn sọ fún yín. Wọ́n lè sọ pé ẹni tó burú ó mọ̀. Ó ń wọ ẹni tó máa sọ fún yín. Èmi ò dẹ̀ rẹ́jà ti sọ̀rọ̀, mo ní ò rẹ́jà ti gbé sọ̀rọ̀ mi lórí yín. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé náà? Pastor Sobe tó ń pé everybody ló respect wọn gan ní community. Àwọn èèyàn dẹ̀ mọ̀ pé ẹ̀yin àti wọn báyìí ẹ close gan ọ̀rẹ́ tí wọ́n ti mọ́lẹ̀ méjèèjì. Ẹ wá lọ gbé ọlọ́pàá. Ẹ wá fi wá gbé Pastor Sobe Bọ́dá Saamu kí ló dé lórí kí lórí pẹ́ẹ́nì ẹlẹ́ni fẹ́ ṣe dẹ́kin. Lórí pẹ́ẹ́nì ẹlẹ́ni kan parun lórí pẹ́ẹ́nì ẹlẹ́ni fẹ́ ṣe chọ́ọ̀chì. Ẹ wá lọ fi ọlọ́pàá gbé wọn Bọ́dá Saamu kò dáa.
Kò dáa tó bá níyàn sọ fún wa sọ fún yín wá tí ò dá ò dáa. Ó dáa. Yoshibi, bọ́ọ̀lù ẹ̀ máa ń ṣe báyìí náà. Is it every time lẹ́kọ̀ọ́ máa jump sí conclusion ẹni àwọn bá ṣe wù yín? Oh, so nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ wá ń wẹnu wàlàwòlò sí principal mi lára. Kí ló ṣẹlẹ̀ náà? Àkórí ẹlẹ́ dàrú. Jọ̀njọ́ òun àti wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn. Ẹ̀yẹ ní ara rẹ̀ tó principal náà kárí principal ẹ̀. Ọjọ́ òun ló bí àkàràkàrà náà bímọ. Wọ́n bá dẹ̀ máa sọ̀rọ̀, wọ́n dẹ̀ máa dá sọ, wọ́n dẹ̀ máa ṣe wàlàwòlò. Ṣé kàtí wà lẹ́gbẹ́ yà náà ní gbogbo òṣì báyìí? Okay. Ṣé ti pariwo yín tán? Èmi lè mi pariwo. Ṣọ́ọ̀lẹ̀ ò pè ṣá. Mo ṣe kò máa ṣe ṣé kò máa dààmú ẹ̀. Torí màá máa sọ̀rọ̀, wọ́n máa dá sínú lẹ́yìn. Màá máa sọ̀rọ̀, wọ́n máa dá sí. Ṣé ní àti ẹ̀ ṣé à ń ṣe ẹgbẹ́ ni? Ṣó yẹ kí máa sọ̀rọ̀ kí wọ́n máa dá sí? Ìgbà wo ló dé gan-an? Ìgbà wo ló gbé wọn lọ ti jáwé tó lòkù lọ́wọ́? Àbí kí ni gbogbo eléyìí bá ń torí ọmọ? Ẹ máa pẹ̀lú arúgbó ọjọ́. Tó wá máa wí tán, ẹ̀yin náà lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ilé wọn fi ìbàdàn wá ṣàbòsí pọ̀lá Sàámú. Ẹ̀yin náà lè dá ìgbọ́ kí ní ilẹ̀. Tọ́mọ bí lọ́tọ́ lè ṣe kò sí wáyé wáyé sọ. Ṣé kò sí wáyé wáyé dálẹ̀? Ìwọ ń bú mi lọ́wọ́, ó ń tòsí ńlá àpọ̀ ń gbà o. Wọ́n ń pè mí o, ẹ má bú mi lọ́wọ́. Gbogbo tí wọ́n ń gba ìbú yẹn ṣe fẹ́ mọ̀. Torí pé mò ń mu gàrí lọ́wọ́. Àwọn ní bá mu gàrí kan lọ́sùn. Tí gàrí kú síbí kan. Tá a bá wà bẹ́ẹ̀ kẹ́sì bú mi, ayé yín rún. Mo ń fi èbú yín, mo fi mu gàrí. Ẹ̀yin rádaràda yìí, èèyàn kidnapper. Ẹjọ́ ṣẹ̀wọ̀n pọ̀ ni. Ẹ̀rọ kidnapper. Lọ́ọ̀rì àbúrò mi, jọ̀ọ́ má bínú. Ṣé nítorí pé Pastor Sobe kidnap wọ́n ṣe fi ọlọ́pàá gbé wọn? Torí mi understand. Yoshibi, ẹjọ́ kí lẹ pè mí sẹ́nsẹ̀? Àbúrò ló jẹ́ sí mi náà. Kí lè mi gan sọ? Kí ló pè mí? Jọ kí ni age jẹ́ kí ni age tèmi? How many years ló gbà lọ́wọ́ mi? Ẹ jẹ́ ọmọ nǹkan tá à ń ṣe o, ẹjọ́ òṣì ẹjọ́ wótòwótò tẹ́ ń wò káàkiri, òun ló jẹ́ kémi lè múnú gàrí tèmi fẹ́ mu. Ẹ kò jẹ́ jẹnúlẹ̀ sí ìbà látẹ̀kọ́, kí ló ṣẹlẹ̀? Wá kí ló ṣẹlẹ̀? Èwo lórí burúkú ṣó lálàáfíà? Àwọn kọ́ ló wà lókè orí ẹ̀ tó ń pọ́tọ́ lé ẹ lórí mi. Ta ló pọ́tọ́ lé lórí? Ta ló pọ́tọ́ lé lórí? Wọ́n ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ó pọ́tọ́ lé mi lórí. Má pọ́tọ́ lé mi lórí. Mo ti mú gàrí tán, bóyá mo gbọ́ yìí. Fúnra Sàámú ọ̀tọ̀ọ̀rọ̀ ni mo bá yín sọ. Ilé ọ̀ṣẹ́ ni wọ́n ti mú tọ́jú ojú ẹ̀ náà lọ ṣe mú tọ́ olè jẹ́ kó kó kì í. Ẹ ṣe dúró. Ó máa dúró bí kò máa wá bú mi lọ ni. Ó máa dúró bí kò máa wá bú mi lọ. Pẹ̀lẹ́. Dìde lọ gẹ́tò mi fún mi. Fún mi. Ọ̀rẹ́ ẹ̀ bàjẹ́ ká ló ń wúkọ́. Ilé ẹgbẹ́ mi ìwọ tí mo dọ́gbọ́n ti jáde lórí burúkú bọ́rùn gígùn wèrè. Ṣé kó tó dé wà jẹ́ kúrúkúrú tán ló burúkọ. Daddy, ìrànlọ́wọ́ yín ni mo bá wá sà. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ pọ́n ní kò sẹ́nìbọ̀dì tó bá kó dé community tí wọ́n kí ń rí tí wọ́n ṣe. Gbogbo ọ̀nà tèmi náà máa fi rí tèmi ṣe nínú community torí ẹ̀ ni mo ṣe wá Daddy. Ẹ jọ̀ọ́ kẹ́ gbàdúrà fún mi kémi náà rí tèmi ṣe kí n bẹ́gbẹ́ pé gbogbo nǹkan tí bá dáwọ́ mi lé báyìí kí n máa ṣàṣeyọrí. Ẹ jọ̀ọ́ Daddy torí ẹ̀ ni mo ṣe wá sà. Àǹtí àgbàyà ni o àgbàyà ni ẹ̀dẹ̀ kì í ṣe èèyàn ṣé ọ̀rọ̀ kájọ sọ ni ká tó kúrò nílé ẹjọ́ tó yẹ lọ ṣé ọ̀rọ̀ kájọ sọ ni ká tó kúrò nílé a ní kájọ dé ìgbà ká wá bá Pastor Sobe kó gbàdúrà fún wa ká rí tiwa ṣe ẹ wá ń dá ti yín sọ àgbàyà ni àǹtí. Ní sùúrù tó lè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí i ní ìkà ni mi báwo mo ṣe yàkà àwọn Yorùbá máa ń ní ẹnu ẹni la fi kọ méje ikú tí mo fẹ́ fúnra mi ni mo fẹ́ nára mi tọrọ kí wà ń tèmi pẹ̀lú tiẹ̀ wọ́n bí fẹ́ náà rẹ̀ sọ tiẹ̀ náà. ṣé bó ṣe rí nìyẹn yes sir ẹ káàárọ̀ sir ẹjọ́ nítorí Ọlọ́run yín ni mo wá rí ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ ti ayé mi nìkan òun ni mo wá rí yín fún mi ò rí ti àwọn àti àgbàyà kan mi ò rí tí wọn rò rárá ẹjọ́ sir mo wá rí kí lè ṣoríire ní community torí mo máa ń gbọ́ nípa àwọn tó bá dé ní community wọ́n máa ń rí tí wọ́n ṣe mo wá bá yín sir kí lè rí ti èmi nìkan kí n lè rí ṣe ní nǹkan mi tí mi ò tẹ ẹ̀rọ àwọn ọ̀dà mi ò rí wọn rárá tèmi nìkan. sórí pò gbádùn. ṣé ẹ̀ ń gbádùn ẹ̀ gbádùn ẹ̀dẹ́ ìgbà yẹn sọ ti yín nìkan ẹ̀ gbádùn. It's okay. Orí òkè lẹ́wà ṣé bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ yín tọ̀ Ọlọ́run wá ni bí tẹ wá ń ṣe báyìí. ẹ má fi lẹ́yìn lọ gbé tí àtúwà lọ rẹ̀ gbé tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ọtẹ gbélé ǹjẹ́ ẹ kọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọnú ara
kò wọ́n mọ́ra. Ẹ̀dà Sàámú. Tàlẹ́ ẹ̀dà mo rò kí n kọ́ ṣọ̀tà ẹ̀. Ìgbà wo ni mo sọ fẹ́ kó mo doyè ẹ̀dà? Ibi ló ti wúyè fún mi kó mo jẹ́ ẹ̀dà. Èmi ló fẹ́ máa mú sí lórí. Sọ bí tó ti lùlù fún mi pé mo jẹ́ díkìn. Tí díkìnẹ̀sì fi wà lẹ́gbẹ̀ẹ́ mi. Tẹ́ fi ń pè mí ní díkìn. Sọ bẹ́ẹ̀. Listen. Ohun tó ṣẹlẹ̀ tó fi lọ station. Ó ò ní fáṣọ ògùn wà, ó ò ní fi ṣe wọn lágbára Ọlọ́run. Àdúrà ni mo gbà fẹ́ kó sáré ṣàmì. Ó ò ní fáṣọ ògùn wà ṣe wọn. Now, provide those people. We need them in the station right away. Tó bá provide wọn, we will burn this place down. Òótọ́ ní òun ló máa gbé mi lékè. We need them. They are criminals. Kò yẹ sí conspiracy nìyẹn. Conspiracy agbódegbà ló jẹ́ láàrin wọn nìyẹn because they are criminals. They are criminals and we need them. If you don't provide them, they will burn this place down. Ẹ wá òun lẹ ti gbọ́ yẹn o. Ó ti yé yín bẹ́ẹ̀. A kàn ń fi owó yín, a kàn fi ń bọ̀ yín ni o. Bá ṣe wà ìyàwó òfin principal wa ṣeré o. Ẹni tó jẹ́ bá ta falafolo kí wọ́n máa ṣe o. A máa dojú ẹ̀ ní o. Ẹ wá ó yẹ kí ẹ ti máa gbọ́. Any tí Bùrọ̀dá Sàámú bá ṣe, òun làwọn máa ṣe o. Anybody wey you like na you like o. Even no like that person, ọ̀gbẹ́ni we no like that person. Àgbójú ni. Orí òkè yìí mo sọ fún ẹ. Ó ti sanwó tán. Ó ní mo ṣe fẹ́ wá wò di other time. Tí mo káwọn boys mi wá. Àwọn tí mo ṣe groom. Tí mo ṣe groom ní community. They are very sharp. They are very hot to gbẹ̀gẹ̀. Wọ́n lè gèrí láàrin ìṣẹ́jú kan. I am grooming them. Listen, tó bá kara gidá máa pe arínájà wá bí tó bá bá bí ìjẹ́ wọ́n máa sọ bí ìdílé Ifá. Angu yẹn ṣé ọkọ ló pè for ọ̀tá. Angu yẹn ló pè for ọ̀tá. Ó máa jẹ́ ọ̀tá Ifá. Wọ́n á gbé àwọn òrìṣà àwọn ìkòkò àárìmọ́ bí. Tí wọ́n bá gbọ́ kékedìgbé 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 kàdígbé kékedìgbé 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 pàgídìgbé. Pìràpìrà làṣọ ń bẹ́ẹ̀gùn lórí o. Pìràpìrà làṣọ ń bẹ́ẹ̀gùn lórí. Máa borí ọ̀tá mi lóde àti ilé ogbè ní borí àkùkọ. Pìràpìrà làṣọ ń bẹ́ẹ̀gùn lórí. Òṣègò bó ṣe láago sí orin eégún yẹn inú mi dùn. No, what's up, gay? You will hear winking. You will hear winking. It will be loud to the cloudless. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Ṣíà àga ìjókòó lórí òkè yìí èmi àti ẹlẹ́lẹ́rìí. Àfi tí ò bá sága ìbọn ló kù, òun ni mi ò ní discipline. Let's go. Hey, Pastor. Ìjọ má bínú o. Kí lè ṣe fún Bùrọ̀dá Sàámú? Bùrọ̀dá Sàámú, ẹ̀fọ̀lọ́ tí wọ́n lẹ̀ o. Ẹ jẹ́ kan ra máa lọ bó ṣe ń lọ yẹn. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run á gbé orúkọ yín ga ẹgbà ọpẹ́ wa. Àmín. Lórí àwọn ìránṣẹ́ yín. Jàmà wò lọ. Ó ti wọlé. Tí wọ́n mẹ́ta ọ̀zọ́! Ẹ wò, àbùdí ni tó lókun, àbùdí ni tó lọ́sàmì. Ẹ wò, ọ̀rọ̀ yín báyìí kò ní gbẹ, ìsàlẹ̀ ọ̀rọ̀ yìí ò ní gbẹ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ bá ṣe ń tọwọ́ bọ̀ báyìí yóò máa dún fún yín. Ẹ wò, ìlọsókè balẹ̀ ló máa bá yín. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Ẹ ṣé gan ni. Tí wọ́n ní o ní fún mi ń bẹ̀rẹ̀. Ṣé ń bọ̀? Àní kẹ́yìn màmá àwọn kékeré, kẹ́yìn màmá àwọn kékeré bá ẹ̀rín mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ yàn. Ṣé rí àtọmọdé àtàgbàlagbà lè máa ti ìyàwó mi kó mọ́ra. À ń discriminate o, àbí? Ẹ wo, ìyá mi ni gbogbo ń jẹ́ ẹ̀rẹ̀ deserve ẹ̀. Ṣé understand deserve ẹ̀? Ẹ deserve ẹ̀ wọ́n. And nǹkan tó ṣẹlẹ̀ ni pé kíní ti wọnú ara wọn ló fà. Ṣé yẹn next program tó bá máa ṣe máa ní kẹ́ wá máa fún yín ní ètò ojú báyìí lọ. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. Baby. Kí ló ṣẹlẹ̀? Ẹ dúró. Madam, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ ní kí ni? Ẹ jẹ́ ké. Ẹ jẹ́ ké. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí ẹjọ́ tó lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Yẹmi kí ló ṣẹlẹ̀ náà? Ẹ jẹ́ mo gbé o. Madam, sorry, Shebo.
Take care, sorry. Mr. Funso, relax. She'll be fine, okay? I can assure you that she'll be fine. But only on certain questions continue fair be. First of all, she madam man stress around. No. Okay, stress around no. And now I say don't she everything. She barely does anything. Okay? Yeah. Might be some other questions. EKG. Miscarriage it one ati to igba melo lo ti ṣẹlẹ̀. Doctor. Hey, relax. Okay, it's fine. It's fine. Mr. Funsho, I want to assure you that everything will be under control. Madam will be fine. Yeah, sure. Sure, I can assure you that. Oko jẹ́ pé wọ́n máa need the bed rest for like 2, 3, let's just say 3 days. 3 days bed rest, just to check up and do other tests, okay? Yeah, sure, I'm doing okay. For Kombale. Madam, relax, okay, I will check up on you later. I check in on other patients. Thank you very much. All right, you're welcome, sir. All right. You'll be okay. Sorry, baby. You'll be fine. Ole, ọ̀ṣẹ́, báwo wà lára ẹ̀? Mo dúpẹ́. Ṣó ti yàtọ̀ dáadáa ṣá? Ó ti yàtọ̀. Ọ̀ṣẹ́. Ṣé wàá jẹ díẹ̀ oúnjẹ kí bèbí? At least díẹ̀. Sorry, love. Sounds good. I feel better now. Yeah, I'm not in room. We were crying by Lini. Thank you. Yeah, I'll talk to the doctor. Call discharge her. Thank you. Okay. I'm sorry to go. Sorry, love. Babe. Kí ló ṣẹlẹ̀? Mambo. Madam. Ẹ wo bí ẹ ti sọ nǹkan nù. Kò bá dẹ̀ dára kẹ́ bá lè wá nǹkan rí ẹ jọ̀ọ́ ẹ wá rí. Ó tó ni, gold ni. Aṣọ gold nǹkan sì kan bí 7 days ago a lọ sí Èkìtì. Ibi tá lọ́ọ̀dì sí àwọn bá ṣiṣẹ́. Àárí gold yẹn dé ìwọ̀n gan wá àbí àárí. Mo bóyá gold ni àbí kí n ṣe gold. Àmọ́ Kristẹni nìyí. Ẹ lè fi tó àwọn pásítọ̀ yín létí. Ó jẹ́ pé lẹ́sìn Mùsùlùmí ni ẹ fi tó àwọn àfáà yín létí. Ó máa tàn mọ́lẹ̀ sí i. Àmọ́ ẹ jọ̀ọ́ kó tẹ̀ sọ nìyẹn ẹ wá rí ẹ jọ̀ọ́. Ẹ ṣe kan wá. Ẹ ṣe. Sorry, baby. Káwọn ṣáà. Ṣùgbọ́n nǹkan tí mo rí ni mo sọ, bó ṣe gbowó náà mo ṣe sọ. Daddy, wọ́n ní ìyàwó mi sọ nǹkan nù, and I'm very sure it's not good. Ọ̀rọ̀ orí tó kọjá yìí, ó jẹ́ nǹkan tó dùn mí gan. Ó dùn wá gan. Àwọn láyé tí wọ́n gbé ká wá, kí tètè bá wa gbàdúrà sí kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó lè dáwọ́ dúró. Àdúrà yín á gbà lórúkọ Jésù. Ẹ ní fojú sun ẹkún. Pẹ̀lẹ́. Pastor Sobe, nígbà mo ti gbọ́ pé bí ènìyàn ń bọ̀, inú mi dùn. Torí mo ti sọ fún wọn pé ẹni tó bá júwe orí òkè Pastor Sobe fún wọn, tó ṣe fún wọn o. Òun ni mo ṣe wá wí pé ó ti pẹ́ tèmi náà dọ́dọ̀ yín, ká kúkú jọ kọ́wọ̀ débi. Ẹ ṣé gan. Ọlọ́run orí òkè yìí á jọ yín lójú sí rere. Ayé yín ò ní wà bákan náà mọ́. Ọlọ́run lèmi á ṣàánú fẹ́ni tèmi á ṣàánú fún. Lára àwọn tó máa rí àánú gbà, gbogbo àwa tá wà ń bí àjọ kan lára wọn. Lára àwọn tó máa rí ìyọ́nú Ọlọ́run gbà, gbogbo àwa tá ń fetí gbàdúrà àjọ kan lára wọn. Inú mi dùn wípé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run o. Ẹ dẹ̀ ń gbìyànjú láti wá sórí òkè. Ọlọ́run á jọ yín lójú sí rere. Ọlọ́pàá bá dojú tì wọ́n. Sọ bẹ́ẹ̀! Ọlọ́pàá bá dojú tì ẹ̀. Yes, I am here again. And it is back to back. I told you about this. And you're going to hit it big. Kí ló ṣẹlẹ̀? Ìbúra Saamu. Kí ló ṣẹlẹ̀? Kí ló gbé tẹ̀ embarrass mi?
ẹ ń dójú tì mí, ẹ ń dójú tì àwọn èèyàn Ọlọ́run tó ń wá sórí òkè láti wá gbàdúrà. Kí ló ṣẹlẹ̀? Táwọn èèyàn bá jẹ́ kírímínà ńkọ́? Àwọn èèyàn tó ń pè láwọn èèyàn Ọlọ́run tó bá jẹ́ kírímínà ńkọ́? Mi ò wá bẹ́ẹ̀ lásìkò yìí. Àwọn tí mo sọ ni. Ṣé ìtorí àwọn tí mo ṣe gbé lọ sí police station kọ́ ni? Torí àwọn táwọn ọlọ́pàá ṣe wá arrest ẹ lọ́jọ́ sí kọ́ ni. Ìgbà tí wọ́n wá dé police station tí wọ́n dẹ̀ sọ fún ẹ wípé wọ́n hánà ẹ pé kó máa lọ. Ìgbà tí wọ́n wá débi kí ló tó lọ sọ fọ́lọ́pàá pé kó arrest wọn. Ó ṣe sọ fọ́lọ́pàá. Má wọrí. Tèmi ò bá lẹ́ni bí ẹni tí mi ò bá léèyàn bí èèyàn lórí òkè yìí ńkọ́. Báwo mo fẹ́ mọ̀ pé wọ́n ti dé? Bí ìta ni. Bí ìta ni báwo? O ṣe jàre mo dúpẹ́ lọ́wọ́ ẹ 5,000 mi ń ṣiṣẹ́. Wà gbà ọ ní pásọ̀ yìí fẹ́ dé náà. Ẹ ní sùúrù, wọn ò ní pẹ́ dé. Kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Ẹ wò, ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bí mo ti ní kó má máa ṣe báyìí náà. Mo ti máa ń sọ fún ẹ, mi ò ní táìmù gbogbo akọ gánu kalẹ̀ látàárọ̀ sí i báyìí. Ok, mo ti gbọ́. Àtúnlélẹ̀. Sọ bẹ́ẹ̀ dà. Wọ́n á sí lórí òkè, wọ́n ti jáde. Ó sì lélẹ̀. Sọ bẹ́ẹ̀ sí lórí òkè. Wọ́n sí nílé, wọ́n ti jáde. Bó ló jáde lọ? Mi ò mọ ibi tó ń lọ, bọ́n sọ pé àwọn ń bọ̀. Ẹ kò sí wàhálà, mo mọ̀ kó ti jáde. Ìwọ gangan ni mo wá rí lórí òkè. Èmi. Ìwọ. Èmi. Jọ sí mi. Máa bọ̀. Jẹ́ kí bí àti ẹ ríra. Máa bọ̀ báyìí. Ọ̀wọ́n. Sórí, kò sí méjì tí mo fi wà ń bí. Gbogbo ẹnu tó ń rú sókè ẹ kó farabalẹ̀ kó gbọ́ pọ́ìntì mi ni. Torí tiẹ̀ wo ni mo ṣe wà bí ọ̀rọ̀ tó dẹ̀ important o lè máa bá ẹ sọ. O ò ní sórí burúkú, wọn ò ní wá ẹ̀tì. Ayé ò ní kọ́ di àìmọ̀ṣe sí ẹ̀. Tó sì yẹ lórúkọ Jésù ò ní. Ṣé o rí pé ire ni mo bá wa, mi bàbí wa. Ó rántí ọjọ́ tí mo wá síbi tí mo bá àwọn ọmọbìnrin méjì kan, mo bá ọmọkùnrin kan àtọmọkùnrin kan níbí. Wọ́n dàbí tọkọ-tìyàwó báyìí. Mo dẹ̀ bá àwọn kan bí náà tí wọ́n ń gbàdúrà lọ́dọ̀ Sobe. Ó rántí. Nítorí àwọn méjèèjì yẹn ni mo ṣe wá bí o, ìyẹn ọkùnrin àtobìnrin yẹn, torí wọn mo ṣe wá bí. Anytime tí wọ́n bá ti padà wá síbí mo fẹ́ kó pè mí lórí aago, mo ní láti wá dàbírú. Mo ní láti wá dàbírú, àwọn méjèèjì yẹn ni mo wá. Ìtorí ẹ̀ ni mo ṣe gbé Sobe lọ sí station torí wọn ni o. Mo dẹ̀ mọ̀ wípé Sobe bóyá ó hábọ̀ wọn ni, that is why tí mo fi ní ìdíwọ́ kó pè mí lọ́wọ́ kan. Ẹ ní jọ́ ṣe wọn pọ̀. Orí ìyá agbẹ́gi ẹlẹ́nu gbaṣọ ẹ́ ó kóró sáyà ń pè lọ́mú wọn kò ní lè ṣe wọn kì í máa sọ wà máa yí mi róbóróbó ni tó o bá lè pè mí tó bá débi tó o bá pè mí lọ́kàn máa fún ẹ ní 5,000. wàá pè mí kí ni iṣẹ́ ẹ lórí òkè o ò rí rẹ bí ẹnu yẹ fi ẹlẹ ṣé o ní nọ́mbà mi bẹ́ẹ̀ fún ẹ ní nọ́mbà mi tí bá ti fún ẹ ní nọ́mbà yìí tó bá ti rí wọn báyìí kó pè mí straight tó bá dẹ̀ ti pè mí tán delete nọ́mbà mi kó lórí fóònù ẹ tàbájọ ṣe bísínẹ́sì tó máa wà sọ pé o ṣe mistake láàrin òru wà lọ ń pè mí ní fídíò call o dẹ̀ wọ brand time yẹn wàhálà ni má gbé ẹ sí pè ní o ní fòṣì o ò ní ayé rè kí ló máa fi save ẹ mo rò kò rí òpè ni king Saamu king Saamu better king Saamu better great 5k deal. Rebecca orí ẹ òpè ní àbúrí ẹ bàjẹ́ máa já etí ẹ o mo fún ẹ ní 5,000 naira oníṣẹ́ èṣù ni ṣẹ́ṣù ló fún ẹ lówó mo fún ẹ ní 5k ó fi ra bra ó wá níṣẹ́ èṣù ni ṣẹ́kẹ̀ṣù bọ́ bra ẹ mo kò rí ẹ òpè ọkọ̀ tẹ̀síwájú ní káwọn ọlọ́pàá arrest àwọn tó ṣiṣẹ́ bí kò lè sí méjì nínú yín obìnrin ni ẹ mú obìnrin. Ma, stand up. And then báwo lẹ ṣe jẹ́ síra yín? This is my wife. Ìyàwó mi ni. Both of you are under arrest. Ọ́fíìsì ìdọ̀rọ̀pá ẹ kó wọn. Ẹ mú wọn. Hey, daddy. Wọ́n fẹ́ bọ́lá sí iná máa push yín o. Wọ́n máa push ẹ̀ wọ́n. Move. Respect yourself. Move. Hey, daddy. Daddy. Hey, mommy. Ṣé èmi àjọ ọlọ́pàá máa ṣe báyìí? Mi ti ní gbà ń pa olójú ẹ̀yìn.
ẹlẹ́gẹ̀ yín máa gbàdúrà kó máa escape irú àwọn kan báyìí máa escape ẹ̀ o máa fọ́ ní police station sẹ́yìn àsìkò lẹ́yìn kó wà bí kò yẹ má wọ̀rí ẹ nìṣó ìsílẹ̀kùn kẹ́ ẹ nìṣó ẹ mú nìṣó. Pastor Sobe ní gbogbo yìí báyìí nítorí Ọlọ́run irú kí ni bọ̀dá Sàámú ń dánwò yìí báyìí. Tomiwa, ha! So you can actually look like this. So only read by it, Tomiwa. Ah! A old you, big girl. Tomiwa, ìwọ lè gbọ́yàn jáde kó máa fọ́mọ lọ́yàn. Ah, babes! Ọ̀rẹ́ ni sọ fún ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Ayé mi ò bàjẹ́ ìwọ ni bó tó sọ yìí. Ọ̀rẹ́. Ayé ò bàjẹ́ o. Ayé ẹ̀ ó ti ta pátápátá. Ìwọ epo pupa of all people ó wá ra ìdí ẹ̀ lẹ̀ kọkùnrin kan fún ẹ lóyún débi tó máa bímọ. Take a look at yourself, wo bó ṣe rí. Kí ló mean by epo pupa? Ṣé o kọjá ẹni tó ń ṣe mistake ni? Mistake wo ni ò lè ṣẹlẹ̀ ní ayé tàwa ẹ̀? Kì í ṣe òní first person, kò dẹ̀ ní jẹ́ last person tó máa ṣẹlẹ̀ sí. But káàdì ẹ̀sùn tọrọ, ṣé o ní family member tó lè gbé ọmọ ẹ̀ fún ni? Tó lè bá ìtọ́jú ẹ̀, kó dúró kó mọ ọmọ ọmọ yẹn dẹ̀ máa wà okay, máa wà very fine. Kó o gbé tiwọn. Mi ò lè bí, mi ò níyà, mi ò léyàn kankan tí mo lè gbé fún. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ó yẹ kó lọ drop èsì one motherless baby o kó gbé sẹ́nu gate kọ́kọ́ rí ń bẹ̀ kó túnra iṣẹ́ kó járe wọ́n gbà bí o sọ fún ò ní ìyàwó ó jẹ́ wake up. Ẹ̀rù ẹ̀yin bí èsè jẹ́ àlọ́jàre. Inú ti ẹ̀ ń bí mi bó ṣe ń ṣe yẹn gan. Omi wá. Omi ṣòro ayé mi ó. Ẹ yẹ jẹ́ ká lọ ọjọ́ sí lọ. What is it? Epo pupa, ṣóyòyò, aṣẹ́wó grade 1, international olóṣó. Àbújú, àwọn náà ni epo pupa ibo lẹ ti rọ́mọ. Epo ibo lẹ ti rọ́mọ, international olóṣó. Ṣé bí kò lọ ronú kò? Ó ń pẹ́ kó tó ronú kú. Gbẹ́nu sọ̀n kí ni wọ́n mọ̀? Sista ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. Mo kéré sójú mi o. Ọjọ́ ọ̀la ni mo sọ. International olóṣó aṣẹ́wó. Wo ọ̀rẹ́ wọn ní ká má bù. Ẹni ká má bù yín mọ́ ẹ má ronú kú. Ṣé ilé rí ọjọ́? Epo pupa, aṣẹ́wó, olóṣó. Who is she? Who is she to you? Who is she? For your love. For your love. It's up for your love. Kò sí bisikíìtì nínú ẹ̀fí bẹ́ẹ̀ náà. Láìlọ́n làtọ́ ló dì mú. Mo jẹ́ ìmọ̀ kò sí tó ń kọ́ lè lọ nínú community. I recognize you. Mo dójú ẹ̀ mọ̀ dáadáa. Oh my God. Bó wá ètò ṣe báyìí fún mi. Kí ló tó ṣe orúkọ báyìí fún mi? I showed you love now. Ṣé love fún mi? Ó lè wá fún orúkọ báyìí pamọ́ fún mi. Why? Come to think of it, gbogbo pẹ́lú táwọn family mi ń fún wa lórí bí ká bímọ yìí. Ọmọ tó wọ́n bá wà ní picture, it would have been easier for both of us. Ṣé bá wọn máa tó wọn máa sọ di tiwa? I did not show you love. I showed you love now. Kí ló tó lè surpass ẹ fún mi? Okay, o ṣàṣewó rí. O ti ṣàṣewó rí. Ṣé bí mo náà rè ṣó affect ẹ ni? Ṣé bí mo náà ń fẹ́ and I still love you. Ó ṣe gbogbo love. Oh God. Every time ló ń máa jábọ́ lára nígbà tó ń tọ́. Aṣọ ti lọ́mọ kan síbi kan rí tó kọ́. Why
tó ṣì báyìí fún mi so nǹkan tó sọ fún wa pa sọ̀rọ̀ nìyẹn tó bá sọ kọ́run so this is what nǹkan tá sọ̀rọ̀ lélẹ̀ God why tó ṣì báyìí fún mi. ó dùn èmi náà gan torí by now ó yẹ kan ti máa plan pé ẹ má pàdé kóòtù torí mo ìfẹ́ kó rí nìyẹn torí orí eléyìí ò pè àjẹjẹ kidnapper ni mo pè ẹ́ àwọn tó máa ń jí ọmọ àkọ́kọ́ tó máa ń gbé káàkiri ó ní mo pè ẹ́ àgbẹ̀ ni mo ti mú picture ojú ẹ mo mú sórí ipe ẹni wí ẹ tí n bá ti rí ẹ kò sí ní láyé tàwa yìí wàá kún àbùkù ẹ ṣáá ni ìtorí ẹ ni mo ṣe dé ọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ ìgbà tí máa rí ẹ báyìí mo gbé sára mo ká sára police station ni mo sáré wà ó ní mo yẹn ń fi ọlọ́pàá lé sọ bẹ́ẹ̀ káàkiri torí tí mi ò bá fúndùn mọ́ sọ bẹ́ẹ̀ dáadáa mo rò pé mi ò ní rí yín mo rò pé bó ṣe rí mi lẹ́yìn lọ́jọ́ yẹn òun ló ṣe sá lọ so kidnapper lẹ́yìn méjèèjì. ṣe kidnapper sir. ìwọ ṣe kidnapper. ọ ṣe kidnapper kí ni ẹ tell me kí ni ẹ iṣẹ́ kí ló ń ṣe apààyàn burúkú ó gbọ́mọ sórí àkìtàn kí ló rò kò ìkóṣọ ọmọ káyé ọmọ bàjẹ́ síbi tó wà anyway ẹjẹ́ ìjọba àwòṣá òfin ẹ wà o. ẹjọ́ sá ọmọ ọjọ́ sí ń kó ìbúlówó ẹjọ́ sá. ẹ gbà mí ọ́fíṣà alábẹ̀ ìjọ tó yọ lọ́jọ́ ó mú bọ́n dání fún mi níbọn jẹ́ kí n lò fún bírí mo fẹ́ lò fún lédi ìjọ tó yọ lọ́ bó jẹ́ di ìbọn kí n fi gbà lórí. ọgbọ́n mo lébi lọ́wọ́ ni ọmọ tó gbé sórí àkìtàn ó wá bẹ̀rẹ̀ ọmọ lọ́wọ́ mi ṣé wọ́n ti ẹ̀gbẹ́ yìí ó mọ̀ kémi ní ó dẹ̀ lọ́lọ́lọ́lọ́lọ́ wá bẹ̀rẹ̀ ọmọ lọ́wọ́ mi sí. Saamu is okay. Ṣé wọn kọ tó ṣẹlẹ̀ Saamu? A mọ rírì yín nínú community wa. Ó jẹ́ wà very effective. A jẹ́ appreciate yín gan. Àmọ́ ó ní question kan tí fẹ́ bi yín. Question yẹn náà jẹ́ lárábìnrin yìí tó bi yín. Bímbó gan ni ọmọ ọjọ́ náà níbo ló wà? Ọmọ tí mo rí lórí àkìtàn tí mo gbé police station ni mo fẹ́ máa gbọ́mọ lọ. Ọlọ́run ṣe bọ́ lórí ọmọ náà kò wáyé. Ọlọ́run máa jà rí mi báyìí. Ọlọ́run fèmí náà lọ́wọ́ fèmí. Pẹ̀lú gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ní community kan yẹ mi tó. Bẹ́ẹ̀ Sam. Bílẹ̀ tí rọ́mọ. Bẹ́ẹ̀ nà ń bí ni ó. Ṣé bọ́dọ̀ kan ní láìpẹ́ direct ní lójú mi ó dẹ̀ bọ̀ mo dẹ̀ jùlẹ̀ báyìí. Tí báyìí rí di sí ọmọbìnrin yẹn tí báyìí di sí mo dábọ̀ clearly ó dẹ̀ jọ mo dẹ̀ lọ. Ṣé ritualist ló bá jẹ nínú community? Ni wọ́n ń gbọ́ mo lọ bá ìwọ́dà sá. Kò sí méjì tí mo fẹ́ gbé lọ mo gbé lọ police station ni. Má lọ gbé fún ọ ní police station ni. Rárá ẹ má gbé lọ station ìwọ́dà sá mú. Ó yẹ kí gbé lọ sáwọn motherless babies òun lọ́mọ tí ń na ọmọ tí ò níyà yẹn. Ìlú èké gbé lọ. Motherless home. Ibè kankan ló dé. Èmi ò mọ motherless home kankan. Ó pọ̀ káàkiri. Ebi ti ń gbẹ. Wàhálà ti dé ẹ̀bà ló lè jẹ lọ́dọ̀ tèmi. Bó mo ṣe fáìn tó wọ́n jọ̀bọ̀ yẹn lẹ̀ ni. Ìgbéyà kí n bá yín gbé lọ sí motherless home yẹn. Ṣé o mọ ẹni motherless home? Àwọn ọmọ pọ̀ gan. Ó dà kò sí wàhálà bá ń gba ìjọ dúró lọ òṣìṣẹ́ burúkú jọ wá obìnrin tó jẹ́ ni o obìnrin tó jẹ́ mo ṣe gbé fún ẹ o torí mi gan ti ń rò náà pé tí n bá kúkú gbé lọ sí police station handcuff náà níbẹ̀ àbí kí lọ́mọ fẹ́ jẹ ọjọ́ méje ṣáìdì ló dẹ̀ kó o gbé sí ṣáìdì ló kó o gbé àbí mo bí o gbé sí ṣé báyìí dé àbí báyìí ó yá báyìí gbé lọ tó lọ jẹ́ ìlú má fi ní ìdílé mọ́tò gbà ọmọ yẹn lójú ọlọ́run gbé ọlọ́run á jẹ́ sí ìbàdíjọ́ òdìdé báyìí ní ìmọ̀ bóyá ló ń yẹ ó ní ìṣẹ́lẹ̀ ni ó yá gbèlò ọmọ lọ pẹ̀lú ọmọ yẹn ti ń ṣe ọmọ yẹn bí a kò fọ yọmú fún náà yọmú fún ọmọ yẹn ló máa fi ń gbéra. Ṣé jẹ́mi ìwọ ilé? Mo ṣe ìgbọ̀mọ́ fún lómi rárá tán ni ìbílẹ̀ mi ń gbà lọ. Bẹ́ẹ̀ ni mo rán mọ́ ẹni lórí àkìtàn yẹ̀ ló dùnlẹ̀. Mo ti gbé fún lómi lára. Lómi pẹ̀lẹ́. Ṣé ọmọ tó máa ń ṣe ń ké? Mo forí ẹ̀gbà ni o. Lómi lára ló gba ọmọ lọ́wọ́ mi. Bó lè ṣe gba ọmọ yẹn lọ́wọ́ mi, ẹ̀dẹ̀ mọ̀ mi. Ipe kò possible. Màá fẹ́ wádìí ipe bo ni. So gbọ́mọ yẹn lọ sí motherless home àbí kò gbé lọ torí tó sọ fún mi gangan nìyẹn ibi tó lóun gbọ́mọ lọ ni ó gbọ́mọ yẹn débẹ̀ o
bó ṣe wá gbọ́mọ débẹ̀ èmi ò mọ̀ kó ń wojú Olúwa èmi ò mọ̀ kó ń bẹ Ọlọ́run wọ́n ti wá sọ fún pé orí ọmọ ló ń pè ọmọ wáyé bó ṣe dé motherless home báyìí ló bá sọ fún wọn wọ́n dẹ̀ ṣèwé fún wọ́n dẹ̀ ṣe everything fún tó wọ́n bá mi sọ̀rọ̀ lórí fóònù arábìnrin tó jọ̀gà wọn bẹ̀ ó máa ń dájọ́ fún mi nígbà tá a jọ kéré díẹ̀ wọ́n dẹ̀ gbé ọmọ yẹn fún lómi lára ọdún kan lẹ́yìn ẹ̀ ṣẹ́wọ̀n kí lómi lára bímọ ṣá mi ìwà mọ̀ bẹ̀yẹ ọkọ̀ tó fẹ́ lóní kó dánmọ̀ padà ìgbà tó tún fẹ́ dánmọ̀ padà lọ sí motherless home ó tún pè mí ó tún sọ fún mi àwọn adánmọ̀ yẹn padà lọ sí motherless home bí ọdún méjì sísìn so gbogbo ọ̀rọ̀ tá à ń sọ bí ọdún méjì àbọ̀ ni o wọ́n ti dánmọ̀ yẹn padà sí motherless home báyìí o. Lásán ẹni tẹ́ ń sọ yìí ṣẹ̀ṣẹ̀ mọ́bi tó ń gbé ṣá. mi ò mọ́bi tó ń gbé sìn bọ̀ mo mọ àwọn èèyàn tí a lè connect papọ̀ tá a máa fi rí lómi lára. Perfect. Officer Labe ìwọ àtàwọn officers kan ẹ tẹ̀lé Blasan because I need láti rí arábìnrin yẹn ká bá lè rí ọmọ yẹn kò sọ wá important. kò sí wàhálà. Blasan ẹ tẹ̀lé àwọn ọ̀gá yẹn. yeah no problem. lábẹ́ jọ̀túrọ̀ lọ ṣọ́ra yẹ ọmọ tó bí nínú ààrẹ ó ṣẹ̀ṣẹ̀ wà ń dààmú káàkiri kó tó dépò orí ọmọ yẹn jọ̀tá bá dé motherless home ọmọ yẹn tó bá ti padà nǹkan. kí ni ò lè ṣẹlẹ̀ tá a bá ń ṣe léni ẹja máa rántí ọ̀la gbogbo nǹkan tá a bá ṣe léni gbogbo ẹ̀ ló nítàn kó má pàtàn bí nítorí ìwà ni torí òṣìṣẹ́ aṣẹ́wó kó má bàa disturb ẹ̀ wá gbé ọmọ tó bí ó sọ sórí àkìtàn ó ti sọ ọmọ yẹn nù already sótán ṣé wọ́n mọ̀ pa yí ẹ lè dá báyìí ìwọ mọ̀ kó lè dẹni ńlá báyìí ó mọ̀ kó lè bàrú èèyàn gidi báyìí pàdé lọ́jọ́ ayé ẹ̀ ẹja máa ro àwa tí ò tí ì ṣẹlẹ̀ sí ẹja máa ro nítorí ọ̀la ó nìyẹn lábẹ́ ẹgbò kò sí wàhálà o ilẹ̀ kan tí ń ṣú ni mi wọ́n báyìí fẹ́ rí o. Don't mention dídé obìnrin tó máa ń dójú táwọn obìnrin tó kù nílé ilé iṣẹ́ àti kọ́ ẹlẹ́kọ̀ọ́ báyìí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó